Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ìgbàgbọ́ pé gbogbo yín tẹ́ máa darapọ̀ mọ́ mi lónìí. Tá a jọ máa gba àdúrà, ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Ẹ já jọ kọrin yìí. Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀. Amúnú mi dùn, àyígbà mi padà sí rere. Àwọ̀ mi lẹ́wù ògo, abọ́ aṣọ ẹ̀gàn kúrò. Olúwa mi yóò dìde nítorí tèmi. Ìrànlọ́wọ́ aláìní ràn wá lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ aláìlénìyàn ràn wá lọ́wọ́ o. Ìwọ nìkan la ní láyé àti lọ́run. Ẹni bá ní ọ, ó máa lóhun gbogbo. Ìrànlọ́wọ́ aláìní ràn wá lọ́wọ́ o. Kíákíá. A nílò ìrànlọ́wọ́ yẹn kíákíá. A nílò ìrànlọ́wọ́ yẹn. Ìrànlọ́wọ́ aláìlénìyàn ràn wá lọ́wọ́ o. Àkọ́bí nínú àwọn òkú, àtòfiṣẹ́ ogun rán. Ọlọ́run kìkìjà kìkì ògo. Ìrànlọ́wọ́ aláìlénìyàn ràn wá lọ́wọ́ o. Lórí gbogbo ọkàn tó ń wò mí, tó ń wò mí, tó ń gbọ́ mi. Ẹ̀yin nìkan la ní láyé àti lọ́run. Olùgbèjà ọmọ òrukàn ṣáà ló jẹ́ Ọlọ́run. Ìrànlọ́wọ́ aláìní ràn wá lọ́wọ́ o. Bàbá, máa béèrè fún ìrànlọ́wọ́. Máa tọrọ fún ìrànlọ́wọ́. Máa béèrè fún ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ láti òde ọ̀run wá. Ọlọ́run tó ń ṣàánú ènìyàn. Ọlọ́run tó ń jà fún ènìyàn. Ọlọ́run tó ń gbèjà ẹ̀dá. Ọlọ́run tí ò ń já ẹni kulẹ̀. Máa kọ orin yẹn, máa kọ. Ràn mí lọ́wọ́ o. Jésù mi ò ràn mí lọ́wọ́ o. Nígbà tí ọkàn wa tó ti rẹ ọkàn wa, nígbà tó ti rẹ̀ wá, nígbà tí a ò mẹ́ni tá a lè ké pè mọ́, ràn wá lọ́wọ́ o dádì, ràn wá lọ́wọ́ o, torí ìwọ nìrànlọ́wọ́ aláìlẹ́nìkan. Ó gbígbà tó gbà láìlára o. Gbanigbani lọ́jọ́ tí ogun lè. Ìwọ la gbẹ́kẹ̀ wa lé o. Sáyé wa, ṣàfàyè wa dára ìyanu. Torí àwọn ènìyàn rẹ ti kékékékéké. A ti gbàwẹ́gbàwẹ́. Ìyá ò gbọ́dọ̀ jìyà, kémi ọmọ tún bẹ̀rẹ̀ gbé. Ìyà yìí tó gẹ́ ó dàdínú omijé mi nù. Torí ọjọ́ orí ń lọ, àkókò ń lọ. Ràn mí lọ́wọ́ o Jésù, fàyè mi dára ìyanu. Mo kí gbogbo ọkàn tó ń gbọ́ mi. Mo kí gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí. Lórúkọ Jésù, ó máa pàdé ìrànlọ́wọ́ Ọlọ́run. Mo gba àdúrà lónìí, ó máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Tí ìrànlọ́wọ́ bá ti dé, ayé ẹni a máa ní ìtumọ̀. Tí ìrànlọ́wọ́ bá ti dé sí ayé ẹni, ogun a máa ṣẹ́. Ìgbésẹ̀ tó o bá gbé a máa bọ́ sí àdàbẹ́ ní pé ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe. Ìrànlọ́wọ́ tó bá ti dé sí ayé ènìyàn tó ti wọlé dé, tí ìrànlọ́wọ́ yẹn bá dé, ohun tó ń fìlàkàkà ṣe, a máa bọ́ sí wa, máa ṣe ní ìrọ̀rùn. Tí ìrànlọ́wọ́ bá dé, a máa mú omijé kúrò, a máa fi rọ́pò ẹ̀rín. Tí ìrànlọ́wọ́ bá dé sí ayé ènìyàn, tí ìrànlọ́wọ́ bá dé, gbogbo ogun tó ń jà yẹn á sì dákẹ́, ìjì á dákẹ́. Ìrànlọ́wọ́ láti òkè wá, ta ló nílò ẹ̀? Ìwọ tó lè ṣàmì, ọ̀run yọ̀ǹda ìrànlọ́wọ́ fún ọ. Lónìí lórúkọ Jésù, a yọ̀ǹda ìrànlọ́wọ́ fún ọ. Ṣùgbọ́n kí ìrànlọ́wọ́ tó dé, ibo la ti kọsẹ̀ tí ìrànlọ́wọ́ ò fi yọ? Ẹ̀ṣẹ̀ wo lèmi àti ẹ ti dá tí ìrànlọ́wọ́ ò fi yọ? Bíbélì fi yé mi. Ó ní pé nígbà tí a bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọn nì sílẹ̀,
òun yóò sì ṣe kíni, òun yóò sì bójú wo ilẹ̀ wa. Ẹ jẹ́ a jọ ṣí ìwé ọba kìíní. Ẹ jẹ́ a jọ ṣí ìwé ọba kìíní. If you are there, you can read along with me. Orí ìkẹjọ. Ìwé ọba kìíní chapter 8 verse 35. Ìwé ọba kìíní orí ìkẹjọ ẹsẹ̀ 35. Jẹ́ a jọ kà á. A nílò ìrànlọ́wọ́, ṣùgbọ́n kí ìrànlọ́wọ́ lè dé, kí ni ohun tá ń ṣe? Ìgbésẹ̀ wo la ń gbé? Ibo la ti kọsẹ̀ gan tó fi dàbẹ́ ní pé ìrànlọ́wọ́ ò jáde sí wa? Pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá káàkiri àgbáńlá ayé, everybody ló ń ké sìn kí tí ẹ ń ṣe Nàìjíríà nìkan. Ṣùgbọ́n kò jẹ́ pé ó bẹ́tà níbìkan ju bìkan lọ ni. Mo sọ fẹ́yàn kan nígbà tó sọ pé Nàìjíríà wà ó sì bàjẹ́, ó máa dàrú, ó máa ṣe kíní. Mú ní ẹ jẹ́ á máa sọ̀rọ̀ dáadáa sórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ á ní ọ̀rọ̀ gidi, ẹ jẹ́ ká máa prophesy nǹkan tó dáa. Gbọ́ ohun tí Bíbélì sọ ní verse 35. When heaven is shut, tí ọ̀run bá ti tì, tí a bá ti tì fèrèsé ọ̀run, tí ọ̀run bá tì, when heaven is shut and there is no rain, oríṣiríṣi òjò ló máa ń rọ̀. Tí òjò bá ti rọ̀ sí ayé ènìyàn, a máa mú kí ara tùyàn. Tí ìrànlọ́wọ́ bá dé tó bá lókèètì èèyàn, òun ni òjò máa ń rọ̀. Òun ni òjò ìbùkún, òjò àánú àti ojú rere. Tó bá ti rọ̀ sí ìṣẹ̀dá ènìyàn, a máa jẹ́ kí gbogbo ohun tó o bá ṣe kó máa bọ́ sí. Tó o bá gbàdúrà wàá rí èsì ẹ̀. Ẹlòmíì ti gbàdúrà gbàwẹ̀ lórí nǹkan kan, ṣùgbọ́n àárọ̀ òjò lé lórí fún èsì àdúrà. Wọ́n ti ti ọ̀run rẹ̀. Ìwọ tá a ti ọ̀run ẹ̀ lónìí tó ń gbọ́ mi, tó ń gbàwẹ̀ àbó ń gbàdúrà tí ó dàbẹ́ ní pé ò mọ̀ ṣe, tó o bá lè ṣàmẹ́ lórúkọ Jésù lónìí, ọ̀run ṣí nítorí títí ẹ. Lórúkọ Jésù ọ̀run ṣí nítorí títí ẹ. Jẹ́ ká kà á síwájú sí. Jẹ́ kí èmi àti ẹjọ́ kà síwájú sí. Ó ní, and when there is no rain, because they have sinned against thee. Nítorí pé a ti ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀? Ibo la ti kọsẹ̀? Ọ̀rọ̀ wo ló ti sọ tí ò yẹ kó sọ? Ìwà wo ló wù tí ò yẹ kó wù? Èyí tó jẹ́ kí fèrèsé ọ̀run kó sé mọ́, èyí tí ò gbà kí òjò ìbùkún kó rọ̀ lé ọ lórí. Tó bá lè ṣàmẹ́, mo pé àánú tó yí àánú lọ lónìí lórúkọ Jésù, àánú ṣí fèrèsé ọ̀run fún ọ. Lórúkọ Jésù, àánú ṣí fèrèsé ọ̀run fún ọ. Now, ó wá sọ wípé, ó wá tẹ̀síwájú. If they pray towards this place and confess their sin, and ẹ má pè mí sí mo ṣe program lọ́wọ́, God bless you. And confess, and you confess those sins. You confess unto the Lord. Olúwa mo ti ṣẹ̀. In fact, you may not even know the sin that you have sinned. It may be the sin of your forefathers. It may be sin of your generation. Tẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ lọ, náà wọ́n ń béèrè ẹ̀san lórí ẹ̀. The first thing that you are going to do is to confess and ask the Lord for his mercy and tell the Lord genuinely that Olúwa mo ti kọsẹ̀, I have sinned. We are not perfect. Most of our èèyàn pé à ń ṣe áńgẹ́lì, ènìyàn ni wá. Bí Ọlọ́run ṣe dá wa nìyẹn. We are bound to make mistake. No, a máa ṣàṣìṣe, kò sí ká má ṣàṣìṣe. Kò sí ká má ṣe àṣìṣe, ṣùgbọ́n tó o bá ṣe àṣìṣe, tó o bá sáré tọ̀ Ọlọ́run lọ pé Olúwa dáríjì mi, ṣàánú fún mi. Ẹlòmíì kò mọ̀ mọ́ ṣe ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹlòmíì ò mọ̀ mọ́ ṣe ń sọ pé I am sorry. A dẹ̀ jẹ́ kí fèrèsé sé mọ́yàn, a jẹ́ kí òjò kó cease. Everybody was shouting ní Nigeria lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo ẹ̀ lé kó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 . Òjò rọ̀, kò síná, kò sóúnjẹ, kò sépo, gbogbo ẹ̀ wá di kókókókókókó. I was telling people, ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ fún àánú la nílò. Let us confess. If all those people tí wọ́n rúlu wa tán lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, kán sátọ̀ Ọlọ́run lọ, Ọlọ́run máa heal ilẹ̀ wa. God will heal us.
mi ò kí ni ìwọ náà ó ní iná tó ń jó lábẹ́ that you were looking for who to tell, who to pray for you, that you need a prophetic talk into your life. Ṣùgbọ́n kó tó ṣe yẹn kọ́kọ́ tọrọ fún àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Kí wòlíì kó tó sọ̀rọ̀ sínú ayé ẹ kó tó ṣẹ, ìwọ fúnra rẹ̀ ó tún gbọ́ kọ́kọ́ ó gbọ́dọ̀ ṣe kíni tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó túbá lọ́wọ́ Ọlọ́run. Mo ti ṣẹ̀. Think deeply, sit down and think where you've missed it. Why is all this for me happening to me? Kí ni ìdí tí irú àwọn eléyìí fi ń ṣẹlẹ̀ sí mi? Ibo ni mo ti kùnà? Because the purpose of the Lord for your life is good. Ohun tí Ọlọ́run ní fún ọ kì í ṣe ohun tó ń là kọjá. Ibi tó ti dá májẹ̀mú fún ọ kọ́, òun bíbẹ̀ kọ́ ló ń gbà kọjá. A ti sọ ìran fún ọ, ìran ò ṣẹ. A ti sọ àsọtẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni kò ṣẹ. Ìwọ gan ti la lálàá, ò rí kó ṣẹlẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? You are going to dig down and look for those things that is happening. Kí ni ìdí tí ìran ò fi ṣẹ? You are a great person, you are going to be great. You are going to make it in life. Kí ló dé tí ò tí ṣẹ? O nílò ìrànlọ́wọ́. O nílò ìrànlọ́wọ́. O nílò ìrànlọ́wọ́. And if they confess in thy name and turn from their sin, then I will look down and heal them from all affliction. Òun máa bójú wọlẹ̀, òun sì máa ṣe kíni, òun sì máa wò wá sàn. Jẹ́ a gbàdúrà. Àdúrà tá a máa kọ́kọ́ gbà ni. Olúwa, ibi tí mo ti kọsẹ̀, tá a ti ṣe fèrèsé ọ̀ṣun nítorí tèmi. Ibi tí mo sì ṣì ìwọ̀wọ̀ àbí tí mo ṣì ọ̀rọ̀ sọ. Tá a wá torí bẹ́ẹ̀ ti fèrèsé ọ̀run. Ayérayé yọ̀ǹda àánú kó dáríjì mo yá sọ́dàdúrà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ibi tí mo ti kọsẹ̀, tí mo ti ṣìwọ̀wọ̀, èyí tí tó yẹ pé àti tó fi jẹ́ kó ṣe fèrèsé ọ̀run nítorí tèmi, èyí tí ò jẹ́ kí n rí àánú gbà. Ayérayé lónìí dáríjì mi Ọlọ́run. Olúwa ṣàánú fún mi. Yọ̀ǹda àánú tó máa gbà mí. Yọ̀ǹda àánú tó máa tú mi sílẹ̀. Yọ̀ǹda àánú tó máa gbà mí. Yọ̀ǹda àánú tó máa tú mi sílẹ̀. Yọ̀ǹda àánú tó máa gbà mí. Jésù Olúwa wa, àmín. Wá porúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ̀mí mímọ́, àánú tó máa yọ mí nínú ọ̀fìn tí ayé sọ mí sí. Àánú tó máa yọ mí nínú ọ̀fìn sí, tí ọwọ́ yẹn bá ti yọ, tó bá ti wà pẹ̀lú ẹ níbi tó bá wà, a máa mú kí ara tu èèyàn. Ẹ wo àwọn wòlíì mẹ́ta tá a sọ sínú iná ìléru yẹn. Nítorí pé ọba rí pé wọ́n pe orúkọ wọn ní boldness nínú Ọlọ́run, wípé àwọn ò ní fi orí balẹ̀ fún èrè ọba yẹn. Ó dẹ̀ nìkan lọ sọ wọ́n sínú iná. Listen, iná yẹn fèmẹ̀ lásán kan tó dé ibẹ̀ lásán, àwọn tó lọ jù sí wọn ó ti jó wọn. Wọ́n dẹ̀ wà nínú iná. Iná ò dẹ̀ ra wọn láṣọ débi tó máa jó irun orí wọn. Ara àwọn tó lọ jù wọn sínú, ó ní a sì mú mi rí pé èèyàn kan wà pẹ̀lú wọn tó jẹ́ ọmọ Ọlọ́run, tó múra bí ọmọ Ọlọ́run, pé ẹni yìí ó wà pẹ̀lú wọn, wọ́n wá jẹ́ mẹ́rin, èèyàn mẹ́ta la sọ sínú náà. Ṣùgbọ́n ọwọ́ kan ti wà níbẹ̀ ṣáájú wọn. Èyí tó ní inú iná yìí o kò ní jó yín o. Màá sọ iná di AC fún ọ ni. So when you are going through some challenges now, èyí tó dàbí ẹni pé ayé fẹ́ parẹ́, èyí tó ti sún ọ, mo ná ọwọ́ tó máa tù ẹ́ lára níbi tó wà. Lórúkọ Jésù, ọwọ́ rẹ̀ yẹn sọ̀kalẹ̀ sínú ayé ẹ̀. Ọwọ́ ìrànlọ́wọ́ ni. Ó bá Dáníẹ́lì náà wọnú ìwò kìnìún. Kìnìún tó jẹ́ pé tó bá ká tó sọ èèyàn síbẹ̀ báyìí láti hàn ẹni yẹn láti fàyà pẹ́rẹpẹ́rẹ. Ọwọ́ ìrànlọ́wọ́ yẹn náà ló bá lọ sínú ìwò kìnìún. Ó wà nínú ìwò kìnìún, bẹ́ẹ̀ ni kìnìún dẹ̀ sọ di ọ̀rẹ́. Òun àti kìnìún dẹ̀ bẹ̀ sí ń ṣeré. Ta ló lè ṣe àmì tó ní ìtumọ̀ nínú kànga ayé tí a sọ ẹ́ sí, nínú kànga kìnìún tí ayé tì ẹ́ mọ́? Tó bá lè ṣàmì,
ọwọ́ Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run kó wá ẹ rí níbẹ̀ lórúkọ Jésù kó wá ẹ rí níbẹ̀. Listen, ayé burú, ayé níkà, ayé a máa bọ ohun tó dáa jẹ́ sà. Ìkànnì ẹ̀dá Ádámọ̀ wọn a máa sọ ènìyàn sínú òkùnkùn bírímù. Ṣùgbọ́n ìwọ tó bá lè dìde láti gbàdúrà, jẹ́ n sọ fún ẹ pé má wọrí, ó máa mú kinní pọ̀ kó o ṣe kinní kan, ó máa rí bẹ́ẹ̀ fún ẹ. Mi ò sọ pé rárá, ṣùgbọ́n tó bá lè gbàdúrà, the first step you are going to take is confess your sin. After you confess your sin, seek God genuinely from your heart. Mo fún èèyàn kan ní kọ́kọ́rọ́ yẹn, mo ní kọ́kọ́rọ́ mẹ́ta ni, ó fẹ́ kàdúrà ẹ̀ tètè gbà. Kọ́kọ́rọ́ mẹ́ta ni, kọ́kọ́rọ́ mẹ́ta ni. Ìwọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ lálàkọ́kọ́, tó ti ní kí Ọlọ́run dáríjì ọ́, tó ti dáríjì ọ́, ìwọ náà tún wá ṣe kíni, kó wá fi ìyìn, kó wá fi support ẹ pẹ̀lú ìgbàgbọ́. O nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. You cannot deal with what you are dealing with. You can't deal with it alone. What you are dealing with is more than you. What you are going through is weighing you down. What you are going through now, ó jẹ́ kí àwọn ènìyàn dàbẹ́ ní, ó jẹ́ kí àwọn ènìyàn máa béèrè pé Ọlọ́run rẹ̀ dà. Kí ló nílò? Ó nílò ìrànlọ́wọ́. Tó bá lè ṣàmì àbàmì níbi tó wà yẹn ní koríta kò yé mi yẹn, ìrànlọ́wọ́ aláìlẹ́yìn lórúkọ Jésù kó lọ wá ẹ kàn. Lórúkọ Jésù kó lọ wá ẹ kàn. Mo wí mi ò dá wí, mo sọ mi ò dá sọ. Ibi koríta kò yé mi tó wà yẹn, ìkoríta ó ti sún mi tó wà yẹn. Lórúkọ Jésù ó yá lọ pàdé ìrànlọ́wọ́. Lórúkọ Jésù pàdé ìrànlọ́wọ́. Jẹ́ àgbàdúrà ẹlẹ́ẹ̀kejì. Ó ti fẹ́ àti round up nìyẹn, ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà ẹ̀. Sáré gbàdúrà ẹ̀. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ̀mí mímọ́, alágbára tó sọ mí sínú cage. You know pé cage inú ẹ̀wọ̀n. Ẹlòmíì òfòrí fún ẹ ló kàn rìn. Mo pàdé èèyàn kan lọ́jọ́ yẹn, mo ní ẹ wáyé ọmọ yìí lógo. Mú mi rí pé original ẹ̀ wọ́n ti cage ẹ̀. Wọ́n ti cage ẹ̀. Ó kàn ṣe rádaràdá ni. Ó kàn rìn kiri ni. Ibo la sọ original rẹ̀ sí. Porúkọ Jésù bí ara. Ọwọ́ àánú Elédùmarè. Ó yá wá mi kàn kó tú mi sílẹ̀ sọ́dọ̀ àdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́. Ibo la lágbára lé wá dè mí mọ́. Ibo náà dè mí mọ́. Ọwọ́ ìrànlọ́wọ́ Elédùmarè. Ó yá wá mi kàn kó tú mi sílẹ̀. 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 Jésù Olúwa wa, àmín. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Hey! Agbára tí ò jẹ́ kí ìran rere tán rí sí mi ó ṣẹ. Àwọn agbára míì tán máa ti rí ìran, wọ́n ti mọ̀, wọ́n ti monitor. Agbára tí ò jẹ́ kí ìran rere tá rí sí mi ó ṣẹ. Lónìí, agbára náà ó yẹ ṣòfò dànù sọ́dọ̀ náà. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, agbára tí ò jẹ́ kí ìran rere tí wọ́n rí sí mi kó ṣẹ, tí ò jẹ́ kí àrá rere mi ó ṣẹ, tí ò jẹ́ kí àsọtẹ́lẹ̀ rere ó ṣẹ mọ́ mi lára. Ó yá gbiná dànù, máa gbiná dànù, máa gbiná dànù. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. Bó ṣe sọ yẹn, àṣẹ ọ̀run kó gùn. Ó fẹ́ ká jọ gbàdúrà. Ó ní arábìnrin kan ń wò mí lọ́wọ́. Ó ń wò mí lọ́wọ́. Ọlọ́run ní òun máa dá sí ọ̀rọ̀ yẹn. Òun máa dá sí ọ̀rọ̀ yẹn. Òun máa dá sí ọ̀rọ̀ yẹn. Ó ní kí n sọ fún ọ pé gbogbo àwọn tán ń dáná ogun lórí ayé ẹ̀, ó lóun Ọlọ́run máa fi wọ́n ṣẹ̀sín. Ẹnikẹ́ni tó ń dáná ogun lórí ayé, lórúkọ Jésù ọ̀run tú wọn síta. Lórúkọ Jésù iná ọ̀run kó rọ̀ lé wọn lórí. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó fẹ́ ká jọ gbàdúrà. Pè mí sórí 081-194-66225. Ṣùgbọ́n kí n tó máa lọ, mo fẹ́ gbàdúrà fún Nàìjíríà. Orílẹ̀-èdè yìí, I declare peace in the name of Jesus. Iná ogun tí ẹ̀mí òkùnkùn ń dá yìí,
lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá pa lójijì inú ogun tí ẹ̀mí òkùnkùn ń kójọ yìí ó mo pe iná tó ju iná lọ ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù ó yá pa iná ogun náà ayérayé gbèjà wa jà lórílẹ̀‐èdè Nàìjíríà Olúwa gbèjà wa jà kó dẹ̀ ti rí bẹ́ẹ̀ àánú ti sọ̀kalẹ̀ Jésù Olúwa wa àmín. Mo ṣe fídíò kan Facebook ẹ̀yin tẹ́ máa wò mí lórí YouTube náà ẹ máa rí fídíò yẹn. I was crying because kí ló dé ìpè tí mo ń gbọ́ tí mo ń gbà ó ti pọ̀ jù ìgbè tí mo ń gbà ebi ń pa mí ẹjọ́ èèyàn kan pè mí dìwé bó ṣe sọ̀rọ̀ mo dẹ̀ bú sẹ́kún mi fẹ́ gbọ́ pé ebi ń pa èèyàn ó fẹ́ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ a fẹ́ fún àwọn ènìyàn ní oúnjẹ a fẹ́ máa ká máa package oúnjẹ ká lọ máa gbé sí ẹnu ọ̀nà àwọn tá a mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún wọn ká lọ máa gbé fún wọn mo fẹ́ kó o ran iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́ kó o dẹ̀ rí pé ohun tíwọ náà ń béèrè yẹn ọ̀run máa yọ̀ǹda ẹ̀ lé ẹ lọ́wọ́ so account number yẹn wọ́n máa fi síbẹ̀ yẹn ẹ máa rí phone number tó máa pè mí sí àbí tó máa send prayer request yẹn sí tó fẹ́ kájọ gbàdúrà ó máa rí lórí screen yẹn lórúkọ Jésù àdúrà ẹ máa gbà lórúkọ Jésù ìwọ náà máa kọrin tuntun jẹ́ ká nu omijé kúrò lẹ́nu lójú àwọn ènìyàn kan lójú àwọn kan àbí méjì jẹ́ ká èèyàn kan kó jẹ nínú ìlàgùn ẹ ó máa rí fídíò yẹn lórí YouTube ó máa rí olórúkọ Jésù tó bá ti bó o dẹ̀ ṣe tó ti rí fídíò yẹn tí wọn náà tó tán ó fọwọ́ kàn ẹ́ lọ́kàn láti ran èèyàn kan lọ́wọ́ ìwọ náà máa rí ìrànlọ́wọ́ wàá dẹ̀ rí ìgbédìde òjijì ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o àánú kó fọhùn Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù mo gbàdúrà fún arákùnrin tó join wa lórí Facebook lórúkọ Jésù ọ̀run kó dá sí ọ̀rọ̀ yín ogun ayé yẹn kó ṣẹ́ ìwọ tó dẹ̀ máa wo fídíò yìí tó tún máa fi ránṣẹ́ sí èèyàn kan náà lórúkọ Jésù ọwọ́ àánú Ọlọ́run kó wá ẹ̀ kàn lórúkọ Jésù ọwọ́ àánú Ọlọ́run kó wá ẹ̀ kàn lọ gba ìgbédìde òjijì lórúkọ Jésù lọ gba ìgbédìde òjijì ẹ jẹ́ ká ran àwọn ènìyàn ẹ jẹ́ ká this is the time for us to help ourselves gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun this is the time to reach out to one or two people let's help ìwọ̀nba tí agbára mi gbé mo ń ṣe so I cannot be crying out and be telling you pé nǹkan báyìí náà ni mo nílò mi ò ní ìyàn lára ṣùgbọ́n ìwọ tọ́lọ́run bá fọ́ tọ́lọ́kàn ẹ jẹ́ bójá àpò ráìsì kan ni àpò ráìsì méjì ló ní agbára jẹ́ ká ra gàrí sí ká pín fún àwọn ènìyàn jẹ́ kí àwọn ènìyàn kan jẹ nínú ìlàgùn ẹ kó wá rí bí Ọlọ́run ṣe máa rán ìrànlọ́wọ́ sí ìwọ náà bá kó wá rí bí ìwọ náà ṣe máa rí ìgbéga àbàmì tó máa rí ìgbéga òjijì bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ògo rẹ̀ búyọ lọ́kọrin tuntun ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o àṣẹ dẹ̀ ti gùn kó dẹ̀ yípo padà Jésù Olúwa wa àmín ní orúkọ Jésù. Àmín ní orúkọ Jésù. Adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún prophetess wa prophetess Stella àyànfẹ́ Jésù fún oúnjẹ mi tí wọ́n fi bọ́ wa ní àárọ̀ ìgbó apáta náà la máa rí àánú gbà òjò àárọ̀ sílé wa àárọ̀ sọ̀dẹ̀ wa àárọ̀ sáyé wa ìwọ náà ẹnìkan lọ́wọ́ lẹ́nìí pẹ̀lìkan lẹ́rìn lẹ́nìí múnà ẹnìkan dùn sẹ́nìkan lóore gbogbo àárọ̀ àánú gbà ó dàbọ̀.